gbogbo àǹfà tó bá ti bú kìrìsìtẹ́nì àbó bú ní sẹ̀sẹ̀ irú ìdájọ́ tí a ṣe wọ́n ta lọ́lọ́run tí a ń tì mọ́lé yẹn ló yẹ ká ṣe fáǹfà náà. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. èyí ṣe wá sí tó jẹ́ pé tá a bá ti bú yẹn bá yà lè ṣe wá sí bí mùsùlùmí bá ṣe wá sí gbé kùránì kò fi ṣe wá sí tí kìrìsìtẹ́nì bá ṣe wá sí gbé báíbù tí ní tẹ̀sán bá ṣe wá sí iṣẹ́ àfihàn ṣe wá sí níbẹ̀ kó o náà gbé òun lè léyìn nìsín àwọn kìrìsìtẹ́nì wọ́n sọdún ànẹnu sí ọdún tiwọn nígbà táwa ṣe ìtùnú àwẹ̀ sí àlẹ́nu sọdún tiwa ni à ń pẹran léyà àwọn òṣìṣọ́ pé nǹkan mìíràn la fi ń ṣe wọn àṣẹ lógun owó la fi ń ṣe tó wá dìgbà tiwọn tá ànẹnu sí tiwọn wọn mọ́sà ló ń jẹ tiwọn ẹ máa gbọ́ níta pé ní mùsùlùmí láyé àbí islam kùránì làkọ́kọ́ nǹkan tá àkọ́kọ́ bọ́ọ̀lù máa fi ṣe wá sí gbogbo àǹfààní máa ṣe wá sí àwa wá dénú ọ̀rọ̀ rẹ̀ àárí kùránì ń bẹ kódà o ẹyẹ máa tún nǹkan mi ẹ máa tún kùránì báyìí àlùsí ẹsẹ wàlúù bàṣẹmọlá ọlọ́ọ̀tì kí wàá lọ ti pẹ́ẹ́pẹ́ gbogbo àfa sáàlà àràjà kùránì yìí ni tó jẹ́ ní a máa nẹnu sí ẹsẹ̀ yẹn lẹ́sìn báyìí àlùsí ẹsẹ wàlúù bàṣẹmọlá ọba àlekẹ́rẹ́ ni wàlá tẹ̀sùn pọ̀lẹ́dínà yad'una min dunillah ó láwọn tí wọn bá ti pé ọlọ́run ọba tí wọn bá yín kírun tí wọn bá yín pé ọlọ́run ọba àlá táwọn ọgbà pé yá àlá òní tẹ́ pé tí wọn làwọn ń ṣe ó ní ẹ má bú wọn ẹ má nẹnu sẹ́sìn tí wọn bá àpájá wọn bá àpẹlẹ́dẹ́ nítorí wọn ṣe inú ẹ̀sìn wọn ni wọ́n ṣe ó ní ẹ má bú wọn o fàyẹ̀sọ bò lọ àádìwọ̀n bigari ilmi kánà má bàa bú ọlọ́run jí ní ọmọ àlè onímọ̀fọ́ yẹ létí yẹn nìyé àsìkò ọjà ìtì ìtò tó bá mú ọ tí wọn bá bú ẹ̀sìn ẹ ara ọ̀tá ìwọ náà bú ẹ̀sìn lẹ́sìn irú ìdájọ́ ta lọ́nà yẹ kí wọ́n ti fẹ́ yàn fáyì ẹ̀dẹ̀ bọ́ oúnjẹ olóúnjẹ jẹ́ kí wọ́n jẹ́ wọn ẹ fẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ẹ lè kóró ònú bá wọn ẹ kóró ẹ̀rù bára yín ni ó ní tó bá ti dé mọ́tẹ́ bá ti ń bọ́ lọ́wọ́ wọn fàyẹ̀sọ bò lọ àádìwọ̀n bigari ilmi àwọn ọmọ bọ́ọ̀lù ti yín ọba adékọ látàsíwájú kùránì ni mò ń tó suratul An'am kẹlọ wo ó ní kazalika zayyana likulli ummati amalakum ó ní gbogbo ìjọ pátápátá kìrìsìtẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣe zayyana likulli ummati amalakum ó ní bí mùsùlùmí bá ṣe mùsùlùmí nìsín ẹ̀sìn wa ni ó dáa jù lójú wa ó ní tí kìrìsìtẹ́nì bá ṣe tiẹ̀ náà ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ó dáa jù lójú rẹ̀ báwọn oníṣẹ̀ṣe máa ṣe tiwọn ìṣẹ̀ṣe yẹn náà ni ó dójú lójú wọn ó ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan kùránì ti sọ ní láti ṣe ti ń sọ lẹ́sà ní láti sà lẹ́sà láti ṣe lọ́sọ̀ fún tó ní mùsùlùmí bá ṣe mùsùlùmí inú rẹ̀ ọmọ dùpẹ́sẹ̀ tó dáa jù ni tí kìrìsìtẹ́nì náà bá ṣe inú rẹ̀ ọmọ dùpẹ́sẹ̀ tó dáa jù ni ọba àdìkẹ́ lọ́sọ̀ fún ni ó ní ẹ fi wọ́n lẹ̀ ní ta ṣe lọ́sọ̀ fún wa nu ẹ dákun ìgbàtẹ́ náà bá kìrìsìtẹ́nì ṣe ẹ náà bá oníṣẹ̀ṣe ṣe ẹ dẹ̀ ní ẹ fi káwọn yẹn gbà sílámù ẹni tá àbá bá sọ̀rọ̀ tá àbá báyìí bóòlù sì gbà sílámù gbogbo àǹfààní bá ti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìn ní ìsìn báyìí tí a bá ti sọ̀sọ́ kú sọ tí a fẹ́ máa da owó jẹ fáwọlẹ́sì nìyẹn ẹ fẹ́ da fáwọlẹ́sì lẹ́sìn náà ó yẹ káwọn wá gbogbo fídíò yìí nígbà ìfà sọ pé wíyá tẹ́ẹ̀tì yìí ṣe oúnjẹ àwọn kìrìsìtẹ́nì tẹ́ẹ̀fì ń ba ìsìn lẹ́sìn jẹ tó a fi lè mú tẹ́ bá ní oúnjẹ kírísímàsì ọ̀dà ẹ̀ tí ń bẹ̀ sìn wọn jẹ ó yẹ ká gbé yín kàtì yín mọ́lé ó yẹ ká gbé yín kàtì yín mọ́lé kàtì gbogbo yín mọ́lé ni ó ní summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'maluna ó ní ẹ̀fìdájọ́ rẹ̀ sọ́wọ́ wọn lọ́wọ́ bá ó ní torí pọ́lọ́ lọ́wọ́ ọba lẹ́ padà sí kìrìsìtẹ́nì okùn mùsùlùmí okùn alẹ́ oníṣẹ̀ṣẹ̀ okùn ó ní gbogbo yín padà rẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba kí ló dé tẹ̀ ń dara yín láàmú kí ló dé tẹ̀ wá ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ẹ̀sìn yìí eléyìí ní kẹ́ ẹ̀ wò ẹ wáyà Kùránì yìí náà ṣé ìráyà Kùránì wò ni ẹ̀dẹ̀ wá ń do ẹ̀ ń da omi orílẹ̀-èdè Nàìjíríà wò gbogbo kan ìjọba oríjàrò ṣèjọba oríjàrò àwa tíjọba oríjàrò àti wọn bára wa jà oní àmọ́ jẹ́njẹ́ kìrìsìtẹ́nì kò gbòǹjẹ wálé rẹ̀ ọ̀ wá yàrá ìmọ̀ ọlọ́kọ́ gbòǹjẹ wọlé yóò rà fàdé kan tí ó ṣe ọ kò ní fi hàn mọ́ kò ní fi hàn so gbọ́n ìjọba ṣe wá sí ẹ̀dá pẹ̀já sọ́ra kì í sàfà nìkan o àti gbogbo ẹ̀nì tí ń sọ̀rọ̀ ni tí ó ṣe wá sí káàkiri tí a bá pè ní wá sí wọ́n ní ọwọ́ táwọn jí pé bò lèyìn sí ní sọ nínú ayé ìtumọ̀ wá sí òun náà ní pé báwo lèyìn sí ní máa wùwà ìbàjẹ́ ìtumọ̀ wá sí lápá kejì òun náà ní báwo lèyìn sí máa wùwà tọ́da òun lè léyìn nìsín àwọn kìrìsìtẹ́nì wọ́n sọdún ànẹnu sí ọdún tiwọn nígbà táwa ṣe ìtùnú àwẹ̀ sí àlẹ́nu sọdún tiwa ni à ń pẹran léyà àwọn òṣìṣọ́ pé nǹkan mìíràn la fi ń ṣe wọn àṣẹ lógun owó la fi ń ṣe tó wá dìgbà tiwọn tá nẹnu sí tiwọn wọn mọ́sà ló ń jẹ tiwọn ẹ máa gbọ́ níta pé ní mùsùlùmí láyé àbí islam kùránì làkọ́kọ́ nǹkan tá àkọ́kọ́ bọ́ọ̀lù máa fi ṣe wá sí gbogbo àǹfààní máa ṣe wá sí àwa wá dénú ọ̀rọ̀ rẹ̀ àárí kùránì ńbẹ kódà o ẹyẹ máa tún nǹkan mi ẹ máa tún kùránì báyìí àlùsí ẹsẹ wà ní basimala ọlọ́ọ̀tì kì wà ń lọ tipẹ́tipẹ́ gbogbo àfa sáàlà àráyà kùránì yìí ni tó ti ní a máa nẹnu sí ẹsẹ̀ lẹ́sìn báyìí àlùsí ẹsẹ wà ní basimala ọba àdìkẹ́lẹ́ ni wala tasubbu alladhina yad'una min dunillah ó láwọn tí wọn bá ti pé ọlọ́run ọba
tí wọ́n bá yín kírun tí wọ́n bá yín pé lọ́wọ́ bá Allah táwọn ọgbà pé yá Allah wò ní tẹ́ pé tí wọ́n làwọn ń ṣe ó ní ẹ má bú wọn ẹ má nẹnu sẹ́sìn tí wọ́n bá àpájá wọ́n bá àpẹ́lẹ́dẹ́ nítorí wọ́n ṣe inú ẹ̀sìn wọn ni wọ́n ṣe ó ní ẹ má bú wọn o fáyẹ̀sù bò lọ àádìwọ̀n bìgẹ́rẹ̀ ilmi kánà má bá bú ọlọ́run ti yín ọmọ àlè onímọ̀fọ́ yẹ létí nínú iye àsìkò jà etí ìtò tó bá mú ọ tí wọ́n bá bú ẹ̀sìn ẹ ara ọ̀tá ìwọ náà bú ẹ̀sìn ẹ lẹ́sìn irú ìdájọ́ ta lọ́nà yẹ kí wọ́n ti fẹ́ yàn fáyì ẹ̀rẹ́ bó ń jẹ olóúnjẹ jẹ ká má jẹ ń jẹ wọn ẹ fẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ ẹ lè kó ronú bá wọn ẹ kó ẹrù bára yín ni ó ní tó bá ti dé mọ́tẹ́ bá ti ń bọ́ lọ wọn fáyẹ̀sù bùnlọ àádìwọ̀n bìgẹ́rẹ̀ ilmi àwọn ọmọ bọ́ọ̀lù ti yín ọba alẹ́kọ̀ọ́ látàsíwájú Kùránì ni mò ń tó Suratul An'am ẹ lọ wo ó ní kazalika zayyana likulli ummatin amalahum ó ní gbogbo ìjọ pátápátá kìrìsìtẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣe zayyana likulli ummatin amalahum ó ní bí mùsùlùmí bá a ṣe mùsùlùmí nìsín ẹ̀sìn wa ni ó dáa jù lójú wa ó ní tí kìrìsìtẹ́nì bá ṣe tiẹ̀ náà ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ó dáa jù lójú rẹ̀ báwo oníṣẹ̀ṣe máa ṣe ti wọn ìṣẹ̀ṣẹ̀ yẹn náà ni ó dùn jù lójú wọn ó ní gbogbo ìjọ kọ̀ọ̀kan Kùránì ti sọ ní láti ṣe ti ń sọ lẹ́sà ní láti sà lẹ́sà láti ṣe lọ́sọ̀ fún tó ní mùsùlùmí bá ṣe mùsùlùmí inú rẹ̀ ọmọ àdùkẹ́sẹ̀ tó dáa jù ni tí kìrìsìtẹ́nì náà bá ṣe inú rẹ̀ ọmọ àdùkẹ́sẹ̀ tó dáa jù ni ọba àdìkẹ́lá sọ fún yín ó ní ẹ fi wọ́n lẹ̀ ń ta ṣe lọ́sọ̀ fún wọn nu ẹ dákun ìgbàtẹ́ náà bá kìrìsìtẹ́nì ṣe ẹ náà bá oníṣẹ̀ṣe ṣe ẹ dẹ̀ ní ẹfẹ́ káwọn yẹn gbà sílámù ẹni tá àbá bá sọ̀rọ̀ tá àbá bá rìn bó ni ó ti gbà sílámù gbogbo àǹfààní bá ti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀sìn báyìí tí wọ́n bá ti sọ̀sọ́kúsọ tí wọ́n fẹ́ máa da àwùjẹ fáwọlẹ́sì nìyẹn ẹ fẹ́ da fáwọlẹ́sì lẹ́sìn náà ó yẹ káwọn wá gbogbo fídíò ìnúgbẹ́ tó a sọ pé wíyá tẹ́ẹ̀tì yẹn against oúnjẹ àwọn kìrìsìtẹ́nì tẹ́ẹ̀fì ń ba ẹ̀sìn lẹ́sìn jẹ tó a fi lè mú tẹ́ bá ní oúnjẹ kírísímàsì ọ̀dà ẹ̀yẹ tí ń bẹ̀sìn wọn jẹ ó yẹ ká gbé yín kàtì yín mọ́lé ó yẹ ká gbé yín kàtì yín mọ́lé kàtì gbogbo yín mọ́lé ni ó ní summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'maluna ó ní ẹ̀fìdájọ́ rẹ̀ sọ́wọ́ wọn lọ́wọ́ bá ó ní torí pọ́lọ́ lọ́wọ́ ọba lẹ́ padà sí kìrìsìtẹ́nì ó kù mùsùlùmí ó kù alẹ́ oníṣẹ̀ṣẹ̀ ó kù ó ní gbogbo yín padà rẹ̀ padà sọ́dọ̀ lọ́wọ́ ọba kí ló dé tẹ̀ ń dara yín láàmú kí ló dé tẹ̀ wá ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú ẹ̀sìn yìí ní eléyìí ní kẹ́ ẹ̀ wò ẹ wáyà Kùránì yìí náà sẹ́ẹ̀rẹ̀ ayà Kùránì wò ni ẹ̀dẹ̀ wá ń do ẹ̀ ń da orílẹ̀-èdè Nàìjíríà rò gbogbo nǹkan ìjọba òdìjàrò sẹ́jọba àdìjàrò àwa tíjọba òdìjàrò àtúwọ́n bára wa jà oní àmọ́ jẹ́njẹ́ kìrìsìtẹ́nì kò gbòǹjẹ wálé rẹ̀ ọ̀ wá yàrá ìmọ̀ ọlọ́kọ́ gbòǹjẹ wọlé yóò ra àǹfààní kan tí ó ṣe ọ kò ní fi hàn mọ́ kò ní fi hàn so gbogbo ẹni tó bá ṣe wá sí ẹ̀dá pẹ̀já sọ́ra kì í sáfà nìkan o àti gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ni tó ń ṣe wá sí káàkiri tí a bá pè ní wá sí wọ́n ní ọwọ́ táwọn jí pé bò lèyàn ṣe ní sọnù ayé ìtumọ̀ wá sí ó náà ní bẹ́ẹ̀ báwo lèyàn ṣe ní máa wùwà ìbàjẹ́ ìtumọ̀ wá sí lápá kejì ó náà báwo lèyàn ṣe máa wùwà tọ́da kò jù bẹ́ẹ̀ lọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.